Mẹ́mẹ́rì yeye mi. Àgbà ulẹ̀ lọ sùn àwọn mẹ́rì yeye mi. Àbọ̀lẹ̀mọ́dá o, àbọ̀lẹ̀mọ́dá kíra ulẹ̀ o. Èyí ni gbogbo ẹbí Jẹ́gẹ́dẹ́ àti Onífádé ṣe ń kéde ètò ìsìnkú màmá àti aya wa Chief Mrs Victoria Olúrẹ̀mí aya Jẹ́gẹ́dẹ́ tó dágbére fáyé pé ó dìgbò ṣe ní on the 21 oṣù kẹjọ ọdún 2021. Àdúgbò fún ìgbé ayé màmá wa tó ń lọ́dún 82 láyé. Ìyẹn ní Thursday lọ́jọ́ kẹsàn-án oṣù yìí September 9 2021 ni ètò orin onígbàgbọ́ Christian Waking ní Viney Hall Archbishop Viney Memorial Church Cathedral lọ́ba Akínjọbí Way GRA Ìkẹjà ní dédé aago 5. Friday ọjọ́ kẹwàá oṣù yìí ní ètò ìsìnkú màmá yóò wáyé láago 11 òwúrọ̀ ní Archbishop Viney Memorial Church Cathedral lọ́ba Akínjọbí Way GRA Ìkẹjà Èkó. Ká tó tẹ́ màmá síbojì fún ìsinmi. Láàrin òye mi, ọmọ olúgbó yẹgún kàjòjì kẹ́ gbọ́dọ̀ yí ọ. Àjòjì kan bá ti yí ọbẹ̀ ọdẹ ní ẹbọ. Ọmọ Àtàbàtúbú àlejò kè ìṣolúlé kọ́rin. Ọmọ mọ̀pọ̀n jàyàn. Ó mẹ́rù ọbadú yìí lera rẹ̀. Màmá wa jó ní gbàgbọ́ òdodo ní St. Thomas's Anglican Church Ìkànkúrẹ́. Chief Mrs Olúrẹ̀mí Jẹ́gẹ́dẹ́. Wọ́n jẹ́ gbajúgbajà ọ̀mọ̀wé nínú ìmọ̀ ilé ìyàwó ká. Tá a mọ̀ sí library. Àwọn ọmọ tí màmá fi sílẹ̀ ní Dámilọ́lá Jẹ́gẹ́dẹ́. Mọ̀délé Ọlá Jẹ́gẹ́dẹ́. Ìbílọ́lá àti Ìṣẹ̀yẹ Jẹ́gẹ́dẹ́. Ó dìgbà ó dọjọ́ àjíǹde màmá. Àwọn àbúrò olóògbé lákúrẹ́ òye mẹ́kùn. Àwọn ló ń kéde lórúkọ gbogbo ẹbí.